A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún ní ká mú wá fún yín gẹ́gẹ́ bí ìṣe wa. Ọ̀rọ̀ tó ń lọ, aáwọ̀ tó ń ṣẹlẹ̀ nílùú Ìlọrin láàrin àwọn àáfàá kan àti àwọn oníṣẹ̀ṣe kan nílùú Ìlọrin. Ọ̀rọ̀ ọ̀hún ti wá ń lékè ńkà, ojoojúmọ́ lọ̀rọ̀ ọ̀hún ló ń fẹjú sí i. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá ń fọ́lò wa lórí ìkànnì yìí, a ti mú wá fún yín, a ti sọ fún yín wípé àáfàá Okutagidi ó ti fèsì lérí ẹ̀sùn tí àbí ká pè láṣìírí lórí àṣírí tí Ìyá Ọ̀ṣun Ìyá Oníṣẹ̀ṣe kan lórí àṣírí tó tú nínú fídíò kan tó gbé jáde. Àáfàá Okutagidi ó ti fún Ìyá Ọ̀ṣun lésì, ó ní irọ́ gedegbe ni Ìyá Ọ̀ṣun pa. Ó ní kí Ìyá Ọ̀ṣun ó bọ́ síta kó jẹ́ káwọn fojú rinjú káwọn wá búra. Àmúwá fún yín tẹ́ ẹ bá gbàgbé. Ṣùgbọ́n ìta tún gbọ́ báyìí, tuntun tá a tún gbọ́ tá a tún ní ká mú wá fún yín, òun náà ni wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara wọ́n ti fi páńpẹ́ òfin wọ́n ti fi gbé ìyá yẹn o, Ìyá Ọ̀ṣun Ìyá Oníṣẹ̀ṣe tó ó ní àáfàá Okutagidi kó wá dirò ẹgbẹ́ fún ìyàwó rẹ̀ lọ́dọ̀ òun. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi páńpẹ́ òfin gbé ìyá yìí. Tàwa ni ó ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó. Báwo ni iléeṣẹ́ ọlọ́pàá ṣe gbọ́? Ohun tá a gbọ́ ni pé wọ́n ní àáfàá Okutagidi òun lọ report fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara, iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi bẹ̀rẹ̀ investigation wọn, iṣẹ́ ìwádìí wọn, tí wọ́n fi lọ fi páńpẹ́ òfin gbé Ìyá Ọ̀ṣun Ìyá Oníṣẹ̀ṣe. Níbo lọ̀rọ̀ yìí wá ń lọ? Níbo lọ̀rọ̀ yìí fẹ́ yọrí sí nílùú Ìlọrin? Ẹ̀yin àgbààgbà oníṣẹ̀ṣe, ẹ̀yin àgbààgbà àfáà nílùú Ìlọrin, ẹ má mà sùn, ẹ má wòran, ẹ dìde sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ á jọ paná ọ̀tẹ̀ yìí. Kí náà ọ̀tẹ̀ yìí kó má lọ kọjá bá a ṣe lérò. Torí pé Yorùbá ní ìbẹ̀rẹ̀ ogun là á mọ̀, kò sẹ́ mọ̀ tí ibi ogun ó parí sí. Téèyàn bá sọ wípé òun lòun borí ogun, ọ̀rọ̀ mọ̀lẹ́mọ̀ rí bẹ́ẹ̀. Iná ogun ọ̀mẹ́ni tó dáa. Ẹ jẹ́ á dìde sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ á tètè paná ọ̀tẹ̀ yìí kí nǹkan yìí kó má bàa jù báyìí lọ. Àwọn kan ní àṣejù àwọn aláàfáà àwọn mùsùlùmí pé ń lọ́pọ̀ jù. Àwọn kan ní àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ń kọjá àyè wọn. Ẹ gbọ́, ta ló ń kọjá àyè wọn? Ta láṣejù rẹ̀ pọ̀ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Ọ̀rọ̀ yìí dọwọ́ gbogbo ẹ̀yin àgbààgbà, ẹ̀yin àfáà, ẹ̀yin wòlíì, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin àgbààgbà oníṣẹ̀ṣe. Ẹ má mà sùn, ẹ dìde sọ̀rọ̀ yìí ká tètè wá bá ṣe paná ọ̀tẹ̀ yìí, torí pé àwọn kan ní kíyà Ìyá Ọ̀ṣun Ìyá Oníṣẹ̀ṣe pé kó lọ gba lọ́ọ̀yà, wípé lọ́ọ̀yà ló lè yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ẹ gbọ́, sọ̀rọ̀ yìí ti jẹ mọ́ ọ̀rọ̀ lọ́ọ̀yà ni. Ọ̀gá o, kí ni èrò tiyín gan? Ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa, kí lè èrò tiyín? Kí ni ìwòye tiyín? Ṣé Ìyá Ọ̀ṣun Ìyá Oníṣẹ̀ṣe yìí, ṣé ń tó sọ yìí, àṣírí tó tú jáde yìí, ṣó lè jẹ́ àdàparọ́ lásán bí? Ṣó lè jẹ́ iṣẹ́ àwọn kan nínú oníṣẹ̀ṣe? Ṣó lè jẹ́ pé ni wọ́n dọ́gbọ́n àdàparọ́ yìí?
àbóòtọ́ gan ni ìyá oníṣẹ̀ṣe yìí, ìyá Ọ̀ṣun yìí sóòótọ́ ọ̀rọ̀ ló sọ. Tó bá jẹ́ pé òótọ́ ni ó yẹ kí ìyá oníṣẹ̀ṣe, ìyá Ọ̀ṣun yìí ó yẹ kó lè rí ẹ̀rí láti fi gbé ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀, ó sì yẹ kó lè rí àwọn ẹlẹ́rìí, ó yẹ kó lè rí àwọn ẹlẹ́rìí tí wọ́n ó dìde sọ̀rọ̀ yìí, àwọn tí ọ̀rọ̀ náà ṣejú, àbí ọ̀rọ̀ tó ti kúregbé ọ̀rọ̀ tí ìsọ̀rọ̀ ọdún kan tí ìsọ̀rọ̀ ọdún méjì. ẹ̀dọ́nà ta ẹlẹ́rìí wo ni ó wàá jáde, ta lẹ́lẹ́rìí ìyá Ọ̀ṣun báyìí. Àfà Òkútagidi sì rèé, ọkọ̀ jálẹ̀ onírọ́ ni gbogbo àṣírí tí ìyá Ọ̀ṣun tú, gbogbo ọ̀rọ̀ tó sọ nípa àwọn pé rọ́ ni pátápátá. Sọ̀rọ̀ yóò ti wá díjú báyìí, àbí tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá ń tẹ̀lé wa lórí ìkànnì yìí, a tún ti mú wá fún yín lórí ọ̀rọ̀ yìí náà ni wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara wọ́n ti pe àwọn àfáà kọ̀ọ̀kan nílùú Ìlọrin, àwọn tọ́rọ̀ yìí kàn, wọ́n tẹ̀lé pé àwọn oníṣẹ̀ṣe kọ̀ọ̀kan, àwọn tọ́rọ̀ yìí kàn nílùú Ìlọrin, wọ́n ti pè wọ́n papọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti bá wọn dá sí i, tí wọ́n ti rọ àwọn oníṣẹ̀ṣe, wọ́n ti rọ àwọn àfáà wípé kí wọ́n jogun omi, kí wọ́n sinmi ogun, kí wọ́n sinmi ọ̀tẹ̀, kí wọ́n gbà láàfíà láàyè. Iléeṣẹ́ ọlọ́pàá ó sì ní káwọn méjèèjì, kígun kínní àti igun kejì, kí wọ́n tọwọ́ bọ̀wé ìwé àlàáfíà, kí wọ́n sign undertaking. Lẹ́yìn ìgbà tí wọ́n tọwọ́ bọ̀wé tí wọ́n sign undertaking tí iléeṣẹ́ ọlọ́pàá bá wọn dá sí tán, lẹ́yìn ìgbà náà ni ìyá Ọ̀ṣun, ìyá oníṣẹ̀ṣe kan ló tún lọ gbé fídíò yẹn jáde tó ti lóun tú àṣírí nípa àfà Òkútagidi. Ta wá láláṣejù, ta la pè láláṣejù báyìí bí nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ṣé àwọn oníṣẹ̀ṣe ṣé wọn ò ti wó bọ́ lọ́dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá báyìí? àbí kí náà fẹ́ máa wí, kí náà fẹ́ máa sọ fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, lẹ́yìn tó ti kì wọ́n lọ, lẹ́yìn tó ti kìlọ̀ fáwọn méjèèjì fáwọn ò gbọ́dọ̀ gbọ́ wàhálà kankan mọ́, àwọn ò gbọ́dọ̀ gbọ́ kí igun kìíní ó sọ̀rọ̀ àti igun kejì kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mọ́. tó ẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa, kí ni ìwòye tiyín, kí ni èrò tiyín lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? ẹ jẹ́ á gbọ́ èrò tiyín, ẹ jẹ́ á mọ ìwòye tiyín, ojú wo lẹ̀yin fi wò ó, níbo lọ̀rọ̀ yìí fẹ́ já sí, níbo lẹ lérò pọ́rọ̀ yìí ó já sí báyìí pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí nílùú Ìlọrin. ẹ fẹ̀rù tiyín ránṣẹ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí.